ṣe bọ́ nígbà kí n wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ ni orí ọmọ tuntun ti dẹ̀gbẹ́ báyìí o. Gbogbo ẹ̀yin àgbààgbà tó ṣe bí òwe ẹ bá ti gbójú kúrò nínú ọ̀rọ̀ yìí. Ẹ ń fi wò pé kò kàn mí, ó kàn yín o, ó kàn gbogbo wa, ó kàn gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá. Social media is actually getting too toxic. Àgàgà lédè abínibí èdè Yorùbá tá à ń sọ yìí. Tẹ́ bá ní pé kò kàn yín, àwọn ọmọ yín wà lórí fóònù, wọ́n wà lórí tab. Wọ́n mọ̀ kan tó ṣẹlẹ̀ nígbà tí gbogbo àwọn àgbàlagbà tá à ń ṣe láńgbáláńgbá. Gbogbo ẹ̀yin àgbààgbà yìí kẹ̀rí ẹ wá ń wo gbogbo wa tá à ń forí gbára wa báyìí. A ti ń pọ̀rọ̀ yìí léwé, ó ti ń láronú o. Mi ìwà bí láti wá dẹnikẹ́ni lẹ́jọ́, mo kàn wá fẹ́ yẹ kẹ́ ẹ má fi 3MB kẹ́ fi gbọ́rọ̀ yìí ni o. Àti LIZZY àti Monimos àti Fọlá àti Ìyábọ̀ Òjó àti gbogbo àwọn tó bá wà involve, àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yìí mo fẹ́ yànnàná àwọn kankan tẹ́ ẹ máa fi mọ̀ yìí pé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálùkù máa fi wo ọ̀rọ̀ yìí. Ẹni tó bá dẹ̀ bá ló mọ̀. Nǹkan tó bá ń ṣèyàn ọdún ẹni yẹn lèèyàn máa tò sí. Kò ṣe pé èèyàn máa gbèjà ẹnìkan. Bó dẹ̀ ṣe máa dá ló yẹ kí gbogbo wa máa wá. Kò ṣe pé ká máa dá ẹjọ́ fẹ́ni kankan nígbà tá a mọ̀ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. Lizzy Anjorin can actually be pushed to the wall. Oníkálùkù ló ní bó ṣe máa ń react sóhun tó bá ń dùn. Kò ṣe ẹni tí mo rí lè gbà tiẹ̀ èso ẹ̀. Kò dẹ̀ sí kankan tí mo fi gbà títí ẹ̀ ju èpè yẹn lọ. Àmọ́ nígbà tí mo wo fídíò lánàá tó come for ìyá Monimos, mo wò pé léyìí ti kọjá bó ṣe yẹ. Ìkọ̀kan ń dùn ọmọ ẹlẹ́yìn ẹ̀. Kò sí ẹnì kankan tó máa gba ìlà kọjá nínú ayé yìí tí ìyá ẹnìkan dá tán gẹ́gẹ́ bí story tó sọ. Tó bá làkàkà láti débi ògo tó wà lókè, téèyàn kan bá lóun fẹ́ fà bọ́lẹ̀ àbí tó bá fà bọ́lẹ̀, gbogbo ara ló máa fi mẹ́ni náà jà. Tẹ́ bá ní pé Fọlá ò fà wálẹ̀, Fọlá fà wálẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ lè bá Fọlá wí. Fọlá náà ti gbàgbé tó lágbára kọjá. Ó ti bímọ síbi kan rí kó tó di pé ó pàdé ọkùnrin kan tó lè fóun láyọ̀. Ọkùnrin yẹn wá fún láyọ̀ nínú ayé ẹ̀. Ó gbẹ́kẹ̀lé. Obìnrin kan dé, ó lóun celebrity, ó gbà mọ́ lọ́wọ́. Ẹni tó dẹ̀ gbà mọ́ lọ́wọ́ yẹn kẹ̀rẹ́, òun náà máa wò ó pé ibi tóun náà dé nínú ayé yìí, wọn ò forú ìrun mú ipe kóun má lọ́kọ nínú ayé. Tẹ́nì kankan bá ṣe òun nífẹ̀ẹ́, òun á fẹ́ tálábàárí bá wí. Ṣé bọ́kùnrin tó lọ́ọ́ bá tó ṣù ẹ̀ nífẹ̀ẹ́ ni ṣọ́ lè ṣe òwò náà nífẹ̀ẹ́ náà kí ìwọ náà má gbà á. Ẹni tó bá lẹ́mìí Ọlọ́run ló máa kàn ń wò pé ẹni yìí o, bàbá èèyàn kan, ọkọ èèyàn kan ló jẹ́ o, ó ti bá àwọn ọmọ kan síbì kan o, ẹ jẹ́ kí n bá wọn ṣe. Bẹ́ẹ̀ kẹ̀rin náà lẹ́rí pé ń bá wọn kan ṣe láàrin wọn. Fọlá ló lóun ò gbà òun ò lè ṣí ọkọ òun. Bẹ́ẹ̀ kẹ̀rin Fọlá bá wọn kan bẹ̀ náà rí. Mi ò dá lẹ́jọ́ o, ẹ má fi 3MB gbọ́rọ̀ mi o. Celebrity tó wá ti rà làkàkà tó dókè, tó wá di pọ́kọ tó fẹ́ fi yangàn nígboro, ọjà ojú ẹ̀ ó máa wà bítà dì. Kò dẹ̀ sí ẹnì kankan tó lè bá ọ̀tá èèyàn ṣe ọ̀rẹ́, ọ̀tá èèyàn nìyẹn máa kà sí. Anybody tó bá ti bá Fọlá ṣe ọ̀rẹ́, ó ti believe pọ́ta ló jẹ́ fóun. Ìyábọ̀ Òjó tó gbabi tó lágbára kọjá, lóòótọ́ ló lè bí sílé olówó, àmọ́ kò gbé pẹ̀lú ìyá ẹ̀ o. Òun náà dánmọ́tọ́ nínú ayé ni, she went through hell nínú ìgbéyàwó. Anybody tó bá gbọ́ ọkọ èèyàn àbí tó bá wà ní ìsàlẹ̀, lọ́lá nǹkan tóun gbà kọjá nínú ayé ẹ̀, lọ́lá ìràwọ̀ tó wà lábẹ́ ẹ̀, ó máa dúró láti jà fún ẹni yẹn ni, nítorí pé kò ní gba cheating. A máa wò yí pé o fẹ́ fọwọ́ ọlá gbà lójú ni. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́, òun náà ibi tó ti dàgbà tí ò ní mother's love, tí ò ní bóyá father's love because ọ̀dọ̀ àwọn parents ẹ̀ ló gbé, wọ́n tún rí èpè lọ́mọdé.
ibi tó gbà kọjá lágbára, gbogbo bullying táwọn èèyàn bully ẹ̀ lórí ọ̀rọ̀ gbá lórí àwo ó ti pọ̀ jù. Àwọn náà ti gbàgbé kankan wà wounded. Akọni kan ni wọ́n wà ní gbáǹkó lójú ayé. Monimos tí Lizzy Anjorin ìsókò ọ̀rọ̀ sí lánàá ọ̀rọ̀ yẹn gbomijé lójú mi, nítorí mi náà ti gbàgbé kọjá rí pé kó fọmọ bú èèyàn. Mo gbà ládùúrà pé kò finú ṣoyún kò fẹ́ ní gbọ́mọ pọ̀. Ọba láàánú tó náwó agbára sínú ayé tèmi táwọn èèyàn fi pè mí lọ́lọ́mọ nínú ayé, á náwó agbára sínú ayé ẹ̀. Abẹ́ ìràwọ̀ kan náà la wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá bá wà lábẹ́ ìràwọ̀ yẹn, tabarọ́kọ tó dáa fẹ́ wọ́n á fọmọ nìyàn lára. Mo lórúkọ Jésù ọ̀run ò ní ní ẹ́ lára. Ọmọ kan tó pa mí lẹ́kún lánàá lórí ọ̀rọ̀ yẹn, nígbà tí mo rí màmá ẹ̀ tó fohùn sílẹ̀. Ohùn yẹn wá láti ibi tó lágbára. Ó mú mi nínú ìpẹ̀yìn abiyamọ. Lizzy Anjorin wà wounded. Ẹ má fi ọ̀rọ̀ ẹnu bàjá. Mo lè gbà ládùúrà pé kó má ṣubú mọ́, kí gbogbo nǹkan tó gbà ọgbẹ́ lọ́kùn ẹ̀ kọ́lọ́run bá bòróró túra sí i. Kínú ẹ̀ rọ̀ kẹ́yìn àgbààgbà dìde kẹ́dá sọ̀rọ̀ yìí. Nǹkan tó gbomi lójú mi ni pé mo rántí màámi abiyamọ tòótọ́. Ó dàbí ohun yẹn dàbí ohun ìyá mi tó dìde tó fẹ́ jà fọmọ. Lizzy adé máa mọ̀ pé òun náà níyàmọ́ tóun náà bá níyàwó náà ní kékeré ìyá òun náà wá fèsì ìyá Monimos. Kò ka Monimos àzọ̀rẹ́ ẹ̀. Monimos ti bá ẹni tó rò pé ó fẹ́ fà òun wálẹ̀ àbí tó fà òun wálẹ̀ tó sọ òun di laughing stock nígboro. Ó ti bá ṣọ̀rẹ́. A máa wò pọ̀tọ̀ òun ni kí ló fẹ́ máa bá òun ṣọ̀rẹ́ fún. Anybody tó bá get close to Fọlá, Lizzy lẹ́jẹ̀ láti takò because ó bí ni pé ẹ̀ ń ṣe ọ̀rẹ́ ẹni tó fẹ́ fà òun wálẹ̀, so apparently ẹ̀yin náà ò láìkì ògo òun nínú ayé òun. Ibi tó gbà kọjá even before Fọlá láti dàgbà, láti struggle, láti dènìyàn, ó wà lára ẹ̀ náà, ó wà traumatized. Analysis tèmi nìyẹn o, may come for anybody. Kẹ́nibọ̀dì má gbà sódì ìkẹjọ nítorí Ọlọ́run má fọ̀rọ̀ mi bí mi o. Kó lè bá a dá náà ni mo ṣe ní kíkí àwọn àgbààgbà kan dìde kan dá sọ̀rọ̀ yìí. Èpè lórí ọmọ, lórí ọkọ, lórí ìyá, lórí igbá, lórí ayélujára yẹn ó ti pọ̀ jù. Àkọlé máa wò wọ́n níran. Kádàníwáyé ìjọ kó dá sọ̀rọ̀ yìí. Kẹ́yìn àgbààgbà kẹ́ dìde kẹ́ dá sọ̀rọ̀ yìí. Kẹ́ má wo ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀. Ká má fi ṣe kò kàn mí. Ká má fi ṣe mo fẹ́ gbé ìjà eléyìí, mo fẹ́ gbé ìjà eléyìí. Nínú gbogbo àwọn tí mo dárúkọ yìí mo ní favourite mi láàrin wọn. But having my favourite to me ni pé ká má sọ òótọ́ nítorí pé tó bá bí ọlọ́rọ̀ máa rí wí ó máa rí sọ. Gbogbo àwọn tó dẹ̀ ignite ọ̀rọ̀ yìí náà tó jẹ́ pé wọ́n jọ́ ọ̀tá Ìyábọ̀ wọ́n ignite Lizzy. Àwọn tó jọ́ ọ̀tá Monimos lánàá wọ́n ti lọ bọ́ sábẹ́ Lizzy o. Àwọn tó jọ́ ọ̀tá Lizzy wọ́n ti bọ́ sábẹ́ Monimos. Àwa tá à ń jẹ́ supporters club yìí gan, èyí tá à ń dálẹ̀ bẹ́ẹ̀ ló pọ̀ jù. Ká jẹ́ kó gun omi. Social media ti ń become too toxic for our mental health àtàwọn ọmọ wa. Ilẹ̀ Yorùbá ò portray culture mọ́. Tẹ́nibọ̀dì bá ti fẹ́ bully anybody lórí social media, bàbá ọkọ tí ó ṣẹ̀, ìyàwó tí ó ṣẹ̀, ẹ kàn sọ̀rọ̀ sí wẹ́n ní àwọn ni kò sí respect mọ́. Kí làwọn ọmọ wa wá ń wò? Ẹ jọ̀ọ́ ẹ dá sọ̀rọ̀ yìí. Àbí mo ti sọ jù? Ọlọ́run máa yẹ kẹ́nu mi kú bá. Bọ̀tọ̀rọ̀ yẹn gbomijé lójú mi ni o. Mo ṣe ní kí n sọ bóyá nù tèmi náà fúyẹ́. A ò ní ṣìwí láṣẹ Èdùmàrè àmín. Kọ́lọ́run bá wa dá sọ̀rọ̀ yìí o. Ire.